Àwọn ọlọ́pàá ó kàn smart. Wọ́n bí ìjọ mi, wọ́n bí kọ́kọ́ smart lára wa, wọ́n ṣe kí ni? Are faster than. Ẹ̀yin boys, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Torí wọ́n sọ wípé ẹ̀mí àbàtà iná máa ń módò sàn. Èmi gan sọ fún adájọ́ yẹn. Mo ní èmi oyè o. Ẹni ẹlẹ́ni ní pàṣọ́bọ̀gọ́ àṣẹwẹ́ ni. Confirm. Mi ní lu ẹ̀wọ̀n ẹni ẹlẹ́ni ló máa ṣẹ̀wọ̀n mi. Ẹlẹ́ni wọ́n pè. Bó tó kíra mi, mo ní èmi lọ́mọ òjé ìpẹ̀tù. Àárọ̀ tí wẹ̀ mi ejò. Èmi mọ̀ rẹ̀ àṣejù lójú méjì. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin boys. Ẹ kú tẹ̀lé mi. Torí pé àwọn àgbàbọ̀ wọn ní ẹ̀mí àbàtà. Ìní máa ń módò sàn. Ọlá àbàbọ̀ ọmọ ní máa mọ́ yan. Àti ọba sírun yín, ajá mi lẹ́ni lẹ́yìn ló jẹ́ ń pọ̀ bọ̀. Bí ọba sí yín, àti gbọ́pọ̀ yẹn lo ẹ̀wọ̀n. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan o. Ẹ ṣeun.